pápápá ni tí mo fẹ́ sọ lónìí ọ̀rọ̀ ìlú Ọ̀yọ́ ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ ó ti dójú ẹ̀ now Yorùbá ni máa ń sọ̀rọ̀ kan wípé ẹni ọ̀wẹ́jú lẹ̀rù ń bà lélẹ̀ tó túmọ̀ sí wípé kókókó làárán fàdítí akí bàbá wa Aláàfin Ọ̀yọ́ pé wọ́n kú làásìgbò akí gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà pé wọ́n kú làásìgbò ṣé ẹ gbàgbé pé mo kìlọ̀ wípé kí wọ́n tẹ̀ ẹ́ jẹ́jẹ́ lọ́yọ̀ọ́ pàápàá jùlọ kí bàbá wa Aláàfin kí wọ́n wá ìrẹ́pọ̀ àwọn ọba aládé tó kúnlẹ̀ káàrọ̀ òjíire ṣùgbọ́n ó ṣe ni láàánú pé ẹ̀kẹ́ tálíkà kì í tólẹ̀ láàárọ̀ alẹ́ ni tó máa ń tólẹ̀ mo wá sọ̀rọ̀ kan gbà náà kì í ṣe gbólóhùn tí ń dùn mọ́ mínú láti máa rántí ẹ̀ wípé ìgbà tábà fi kó lẹ́kin níyìí mo ní ìwọ̀nba iyì àtàpọ́nlé tó ṣẹ́kù sára Ọ̀yọ́ yóò ti dínkù ìwọ̀nba iyì àtàpọ́nlé tó ṣẹ́kù sára Aláàfin yóò ti dínkù kì í ṣe pé bóyá mo fi ṣègbéraga ńgbà náà ṣùgbọ́n ibi tí mo wó lọ Ọ̀yọ́ ò wó lọ bẹ̀ ọba wa tuntun ò wó lọ bẹ̀ ńbo ni mo wò lọ pé ayé tá a wà ti kó láyé àtijọ́ àti pé Ọ̀yọ́ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ nísìn kì í sọ̀yọ́ àtijọ́ mọ́ ó wá jẹ́ ìbànújẹ́ ọkàn ń pé bọ́yọ́ bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ empire nìkan ni wọ́n ń sọ gbogbo orílẹ̀-èdè gbogbo ìlú tó ní empire ni wọ́n ti kó lórí empire tán ti bọ́ sórí nǹkan mìíràn ilé yìí ń jẹ́ kí n máa rò wípé kí ló dé táwọn èèyàn mi ò rí wájú kí ló dé tó jẹ́ wípé àwa sẹ́yìn ni wọ́n wakọ̀ ìlú bíi tirẹ̀ gbogbo ọba aládé ti rí òye wọ́n ti yí padà kúrò níbi tí wọ́n wà wọ́n ti develop wọ́n ti ń tẹ̀ síwájú wọ́n ti adopt nǹkan tuntun tó dé bàlú pápápá ẹ má jẹ́ kí n rìn jìnnà boko ọba jìnnà ilá ò gbọ́dọ̀ kó àwọn ọmọ ọba Ọ̀yọ́ ìdílé ọlọ́mọ ọba Ọ̀yọ́ wọ́n ti gbé Aláàfin Ọ̀wọ́ adé lọ sílé ẹjọ́ kí ni làlórí kínìdí tí wọ́n fi gbé kábíyèsí lọ ilé ẹjọ́ wọ́n ní kábíyèsí ò gbọ́dọ̀ jáde sí gbangba mọ́ kábíyèsí ò gbọ́dọ̀ lọ sóde mọ́ so ṣé ẹ gbàgbé orin kan tí wọ́n máa ń kọ yọ́ọ̀dọ̀mọ rẹ̀ kọ́ ni yọ́ọ̀dọ̀mọ rẹ̀ kọ́ ni ẹni bá bínú tí sà o yọ́ọ̀dọ̀mọ rẹ̀ kọ́ ni ẹni tó bá lòun ò ní báwọn èèyàn ṣe irú ẹni bẹ́ẹ̀ ó nìkan gbélé ayé yóò nìkan sáyé nílé ayé tá a wà yìí àáwá ọ̀rẹ́kọ̀rẹ́ ni ẹnìkan kì í wọ́takọ́ta but unfortunately Ọ̀yọ́ wà ọ̀tá kún ọ̀tá ni wọn ò wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́ ṣe náà ń gbẹ́ kòtò ọ̀tá gè ọmọ rẹ̀ wá ń kó sí lọ́wọ́ wà very very unfortunate because nísìn Ọ̀yọ́ wà ní dilemma wo ni wọ́n wà dilemma tí wọ́n wà ní wípé
níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ ni wọ́n ò tún padà sí mọ́ ṣé ẹ gbàgbé nígbà tí gbogbo kinní yìí ó bẹ̀rẹ̀ mo ní possibly mo sọ́njọ́ náà lọ́hùn mo ní kí kábíyèsí ó tètè gba ipò kejì tá a fún wọn lẹ́yìn Ọọ̀ni tilé Ifẹ̀ because ńgbà tá a bá parí ẹ̀ ayé ipò kejì gan lè má sí ilẹ̀ mọ́ lo and behold ayé ipò kejì yẹn ò sí ilẹ̀ mọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọba ńlá tí ń wá rí i pé wọ́n ju Aláàfin àsìkò yìí lọ wọ́n ju Aláàfin Ọ̀wọ́ Adé lọ wọ́n ju Aláàfin tìlú Àtìbà yìí lọ tọ̀yọ́ Àtìbà yìí lọ so gbogbo ohun tí wọ́n rò pé ò lè ṣẹlẹ̀ láyé ìsìn ó ti wá ń ṣẹlẹ̀ láyé àtijọ́ kò sẹ́ni tí gbéná wojú ọba ṣùgbọ́n láyé ìsìn á béèrè ìbéèrè lọ́wọ́ ọba ìyẹn ó gbéná wojú ọba mọ̀nàkàì torí pé ayé ìgbà tó bá ń pàṣẹ ó ti lọ ayé ìgbà tí ìjọba ń pàṣẹ ńlá wàyé ayé ìgbà tí òfin mú ẹrú ti mú ọmọ náà ńlá wàyé láyé ìgbà tó fi mú ọba aládé ńlá wàyé ayé ìgbà tá à ń gbé ọba lọ ilé ẹjọ́ ńlá bọ́ sí yìí lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹnìkan ò láyé gone were those days tọ́jẹ́ pé ruwa tá à ń sọ̀rọ̀ yìí àní lẹ́tọ́ àti sọ̀rọ̀ ọba ò ti pé kí wọ́n lọ gbé orí olódì ẹni wá ọmọ tí ń sọ̀rọ̀ ẹ̀rì gbórí ẹ̀wà fún mi bí kábíyèsí bá rán rusẹ́ bẹ́ẹ̀ lónìí ọbọ̀ pẹ̀lẹ́wọ̀n bí ọ̀bọ o torí pé òfin ní ń ṣèlú àwọn àṣìlò agbára yẹn náà ló gbé agbára sọ́wọ́ olóṣèlú tí wọn ò fi dáadáa àwọn ọba aládé mọ́ because ká ní gómìnà ọ̀dá sọ̀rọ̀ ọba ẹ jẹ́ kémi àtẹ̀yìn kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa pé ipò owó lọ́yọ́ ìbá wà lónìí wọn ò tí ì ní yan ọba o torí wọn ò tí ì ní gbà fúnra wọn wọn ó sì jọ máa fà á lọ́tọ̀ àtòsì ìjà ó máa ṣẹlẹ̀ àwọn loyalist ti bí àwọn loyalist ti bí wọ́n máa kógun ìjà bára wọn lójoojúmọ́ wọ́n jọ máa fà á yọjọ́ máa tóra wọn ṣùgbọ́n lọ́hùn bá ti fi gọ́fìmẹ̀ntì làjà ẹ̀rí ńgbà tí Ṣèyí Mákindé ó dé ó mú jókà jáde fún wa òun àti bàbá wa Ndí Abímbọ́lá àwọn ti consult Ifá ta ni ó wà pé bẹ́ẹ̀ lórí ta ni ó pè bẹ́ẹ̀ kọ́ lórí ta nínú wa lọ́wọ́ àmbẹ́ngbà tí wọ́n ń dífá tí ó pé ọ̀tọ̀ ní ti fa sọ ní tí wọ́n ní fa kọ sọ kọ́ ní fa sọ bí ìbá wa ṣe lẹ́yìn ọ̀rẹ́ yìí tí nǹkan ṣẹlẹ̀ la wá ń béèrè pé ṣé fàyè fọri ṣé lóòótọ́ wọn wá bí fáléèrè àbí wọn ò bí fáléèrè oríṣiríṣi ìtumọ̀ ló ní bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa gbà pé Ifá lè fọre kéèyàn tí fá fọre fún ọmọ fọre ọ̀tọ̀ ní fá ọ̀tọ̀ lórí orí nìpín ọ̀tọ̀ ní fá ọ̀tọ̀ lọ́gbọ́n ọgbọ́n la fi ṣẹlẹ̀ ayé ọgbọ́n la fi tolé ayé ńlọ́jẹ́ káwọn bàbá wo pé ọgbọ́n tá a fi kọ́lé ti fi ró gẹ́gẹ́ kò tó èyí tá a fi sunlé ọ̀hún lásùn nára ọgbọ́n tá a fi joyè ọgbọ́n kékeré ni bí ókè gómìnà báyìí lẹ ṣe fẹ́ báwo la ṣe fẹ́ káàrin òun kankan ọgbọ́n kékeré nù ọgbọ́n tá a fi lo epo ọ̀hún dàgbà lórí ẹ̀ téèyàn ò fi ní kàbùkù téèyàn ò fi ní ba ipò yẹn jẹ́ ń lókù eléyìí ńlá ń bẹ ọlọ́run fún kó bá wa fún His Imperial Majesty ọba Bímbọ́lá Akeem Ọ̀wọ́ Adé torí tẹ bá bèmí léèrè pé sẹ́yìn tí ń ṣẹlẹ̀ yìí sódùn mọ́ mi nínú mo fọlọ́run ọba búra kò dùn mọ́ mi nínú torí wípé ọ̀rẹ́ mi lójú tí ojú òtì mẹ́ olúwa rẹ̀ gangan ló lórí aláìní tìjú kò sí ti ń dùn nù wa kò sí ti ń dùn lẹ́nu wa wípé ó tún pó kan ọ̀rẹ́ gbogbo wa ní ká gbà pé jọ ń pa ṣùgbọ́n bójú bá ń ṣe pín bá a bá yọ tá a fi hàn ojú kọ̀ láì fi ń ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ nù ojú ń ṣe pinnu ńlá wa ní ayọ̀ ká fi hàn ojú kójú ó lè bá a mọ̀ wípé òun ṣe nǹkan ẹ̀gbin náà o àwọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n gbé kábíyèsí lọ ilé ẹjọ́ fúnra wọn o Ọ̀yọ́ princes seek court order to restrict Alaafin's public engagement wọ́n ní láti ìgbà t'Aláàfin ti jẹ́ bó bá lọ sóde controversies lọ́nà kan ọ̀jọ̀ kan kì í pẹ́ jáde lórí ọ̀rọ̀ ọba àwọn èèyàn mọ̀ gbọ́rọ̀ kábíyèsí pò yẹ ẹnu oríṣiríṣi àbùkù ni wọ́n fi ń kan Aláàfin àwọn àti pàápàá tàbá wá ní ká fojú inú wo Aláàfin àwọn ọ̀pọ̀ lọ́ba ju tẹ́nìkan mọ yẹ̀yẹ́ lọ wọn wá gbìyànjú ẹjẹ́ àti ẹ̀ sọ nǹkan tí wọ́n sọ tán ná
kó tó di pa mọ̀ sọ̀rọ̀ tàbá mọ̀ fi kún ọ̀rọ̀ wọn. The Alaafin of Ọ̀yọ́ Ọba Akeem Owóadé has been dragged to court to make an appearance personally or through representation in a case instituted against him by princes of the town at the State High Court sitting in Ọ̀yọ́ town. The claimants Ladigbolu Adegboyega, Owóadé Teslim, Adeyemi Adesina, and Adeyemi Adebayo in suit number HOY/18/2026 sought an order of perpetual injunction restraining the Alaafin, a defendant in the suit, either by himself, servants, privies, or any other person whatsoever from appearing, attending, or further attending occasions and functions that are not befitting the status of a symbolic traditional head of the Yoruba race. Àwọn ibi tí wọ́n ti ń ṣe mistake náà lélẹ́yìí, wọ́n sì tún ń kanra wọn ní àmà náà, wọ́n sì tún ń fa àbùkù wọlé wọn náà, wọ́n sì tún ń mú ẹ̀gbin bá ìlú wọn náà, wọ́n sì tún ń sọ fún wa pé kọ̀lọ̀ràn sí làwọn ọ̀lọ́rọ̀ gbọ́, wọ́n sì tún ń sọ fún wa wípé ọmọ tí ọ̀mọ̀rọ̀ làwọn. Gbogbo àwọn nǹkan yìí kò sí nǹkan tí wọ́n ń kó bá Ọ̀yọ́ ju damages lọ. Ta ló fi Aláàfin jẹ symbolic traditional head of the Yoruba race of Ọ̀yọ́ town and Ọ̀yọ́ people, not Yoruba race? Ẹ jẹ́ kí lèyàn ọtí ẹnu àwa ọmọ káàró òjíire jáde fúnra wa. Ọlọ́gbọ́n kan ò tẹra rẹ̀ nífá, kò sọ́mọ̀ràn tí ó fira rẹ̀ joyè, atọ̀nà kákan ò lè tọ̀nà débi tí ọ̀nà ti gbé pẹ̀kun. Àìpá lórí gbé ẹyẹ gúnrungún, àìgùn lọ́rùn bíi tògòǹgò kò já mórí àpésìn, bí ẹ̀sìn ni ò já mórí ẹrú. Ènìyàn kankan ò gbọ́dọ̀ yínra rẹ̀. Ńgbà tí ìṣebálẹ̀ kan òkè ọ̀hún tí máa ń sun rárá kíra rẹ̀ bí bá ń ròde, olórí kinní kan ni ń tẹ́ fi pa iyì àtọ́lá mọ́ kábíyèsí lára nu. Because àwọn béèrè lọ́wọ́ yín pé tá ń fi jẹ́. Tẹ́ bá fẹ́ kọ láìta yín, tẹ́ bá fẹ́ pe kábíyèsí yín lẹ́jọ́, ẹ pè lẹ́jọ́ jẹ́ẹ́jẹ́. Ẹ fi His Imperial Majesty Ọba Bímbọ́lá Akeem Owóadé Ẹlẹ́wùẹ̀tù 1, the Alaafin of Ọ̀yọ́. So now, they also sought an order of perpetual injunction restraining the defendant from acting in any traditional or official capacity that will make him subservient or inferior to any Ọba in Yoruba land. Ẹ já béèrè lọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ pé kí ni máa ń mú ọba kan look inferior sí àwọn ọba ẹgbẹ́ ẹ̀? Ìgbéraga nìkan náà ni o. Ní máa ń mú ọba kan look inferior. Ní máa ń jẹ́ kí inferiority complex ó affect ọba kan. I said it when this whole scenario started, wípé mo rí inferiority complex lára bàbá wa His Imperial Majesty Ọba Aláàfin Ọ̀yọ́, because kì í ṣe pé wọn ò ní charisma, ṣùgbọ́n charisma wọn, with due respect, is not of the heart but of the cloth and regalia. Charisma wọn aṣọ ló gbé wá, kì í ṣe látọkàn. Ọkàn wọn ò sọ fún wọn wípé wọ́n ní charisma yẹn. Unlike other obas tó jẹ́ pé charisma yẹn bá wọn wá ní, position yẹn fún wọn ní charisma, àwọn gangan tọ́ba tẹ́lẹ̀ ni wọ́n. Wherever you see Olú of Warri, you see charisma within him. Whenever you see Olowo of Owo, you see that charisma in him. Whenever you see Ooni of Ife, you see that charisma in him, including the Olúwo of Ìwó gan tá ń sọ̀rọ̀ nípa rẹ̀. He has the charisma. But bàbá wa Aláàfin Owóadé always look inferior to other monarch. Ìní máa ń jẹ́ kéèyàn lágídí. Bí èèyàn bá ti rí pé òun ò tó ẹgbẹ́ èèyàn, ìní máa ń jẹ́ kéèyàn fagídí gbé tiẹ̀. Ẹni tó bá tó gbangba sùn lọ́yẹ́, ó sakọ máa ṣe tèmi ni. Tó bá wọ aṣọ tó fàìn, máa wọ tèmi náà. Tó rẹwà, àjọ máa faṣọ jágbà. Bàtà tí ń bá rí, àwọn ọba máa ń béèrè bàtà lẹ́sẹ̀ ara wọn ni. Láyé ọba Okùnadé, Síjúadé, His Imperial Majesty, kọ́lọ̀ wọn dẹlẹ̀ fẹ́yàn rí. Ó níye tí wọ́n ń ṣe bàtà látàyé ìgbà yẹn.
látàyè ìgbà yẹn náà ti ń wọ bàtà 120,000 220,000 250,000 120,000 ìgbà náà 1.2 million naira nínú ìsìn. So báwọn ọba míì bá rí lẹ́sẹ̀ wọn bàbá máa ń bá wọn sọ fún ẹni tí ń bá wọn ṣe bàtà tí máa ń bá wọn náà ṣe. àwòtúnwò ní ẹsẹ̀ irú àwọn ọba bẹ́ẹ̀. Sorry to use that language, kí gbogbo ọmọ Ọ̀yọ́ foríjì mi, kí gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire foríjì mi. So charisma is of the heart, not of the regalia. Báṣọ rẹ bá gapá, báṣọ rẹ bá tawa ń wá, tí ọkàn rẹ ò tawa ń wá pẹ̀lú ẹ̀, ìyẹn máa look inferior. Ntí wá ń jẹ́ kí kábíyèsí ó look inferior ni wípé wọn ò gbàgbé ògo àná, wọn ò gbé ògo àná tì sẹ́gbẹ́ kan. Kí wọ́n embrace àwọn ọba tó kù, wọ́n ń wora wọn gẹ́gẹ́ bí ẹni pé wọ́n ju àwọn ọba tó kù lọ. Ntí márìfín gangan wá nìyẹn. Because àwọn ọba tó kù ò rí wọn, àwọn ọba tó kù respect wọn o. In fact majority àwọn ọba tó kù gan rí Aláàfin gẹ́gẹ́ bí ẹni tó ju àwọn lọ nípò. Ṣùgbọ́n kéèyàn ó máa béèrè fún respect kì í jẹ́ kó pọ̀. You earn respect, you don't ask for it, you don't request for it. Èyàn ò kí ń béèrè orí mi ni ṣé kò yẹ kó o kí mi, ẹni ó ti mọ̀ pé ẹni yẹn ò fẹ́ kí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wáyé tó tún ẹ̀sẹ̀ ń tọ́ ẹni tí ò fẹ́ kí ọ ó ṣe jẹ́ ọmọ bá tiẹ̀ lọ jẹ́jẹ́. So exactly nǹkan tí ń ṣẹlẹ̀ lélẹ́yìí ẹ rí i pé mo sọ̀rọ̀ gbólóhùn kan wípé ẹnìkan kan ò bá Ọ̀yọ́ jà, Ọ̀yọ́ Aláàfin ní ń bára wọn jà. Ẹ̀yin lẹ́ ń mú tàn tí ò ní rí jáde lọ́jà máa dá padà fún yín. Àwọn èèyàn wá rí wípé ń tà ń dá padà fún yín jẹ́ authentic ju tẹ́yìn mú jáde lọ. Yorùbá sì ní irọ́ lè sáré fógun ọdún kọ́mọ mi ẹ wojọ́ tá a ti ń jẹ irọ́ tẹ̀ ń fún wa, tá a ti ń kó jẹ tá a tó ń mú mí sí. Nísìn òótọ́ wá jáde irọ́ yín ò lè withstand ẹ̀ mọ́. Ẹ̀tẹ́ àtàbùkù wá wọlé sánsan. Àtọba àtìjòyè àtàràlù ẹ̀ wá lè withstand ẹ̀ mọ́. Ìyẹn lọ́wọ́ adé tẹ́ fi ń ṣépè fún wa lórí social media, tẹ́ fi ń bú wa lórí social media, tẹ́ fi ń pè á lórúkọ lórí social media. Mo rówó ra cream ṣe wá jẹ́ ntọ́ tó ń kàwọ́ lára tí ń kàn ọ́ lára tí ń pọ̀ ọ́ lẹ́kún. Wọ́n náà bá fẹ́ lo cream bíi tèmi lọ́ra ó wà lórí igbá. Tí n bá dẹ̀ lo cream èmi nìkan kọ́ ni wọ́n kọ́kọ́ lò ó. Ńgbà tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ mo rán yín sílé. Mo jẹ́ òye wípé bàbá mi Aláàfin àná àwọn gangan làbá máa pè ní, tẹ́ bá pè mí ní ambassador Karo White kí làbá pè bàbá? A pè wọ́n ní ambassador of Karo White. So ńgbà táwa bá ń sọ̀tàn that is a ní charisma ẹ̀ because a mọ̀ ń tà ń sọ a mọ̀ ń tà gbé dání. Inferiority complex ní jẹ́ kẹ́yìn ó ṣépè, inferiority complex ní jẹ́ kẹ́ ẹ béèbú, inferiority complex ló jẹ́ kẹ́ ẹ resort sí AI photo AI video láti mọ̀ tàbùkù àwọn ọba wa. Ẹ̀ ń tàbùkù àwọn ọba aládé ilẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ̀ wá mọ̀ pé ẹ̀sìn àtàbùkù inú ẹ̀ lẹ́ máa wà títí ọjọ́ ayérayé. I was telling somebody yesterday mo ní láti kúrò nínú position tí Ọ̀yọ́ wà yìí 10 to 20 years to this time wọn ò lè bọ́ kú ń bẹ̀ wọ́n mọ̀ àti ìmọ̀ dá méjì so fúnra lára wọn sì mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lọ́kàn wọ́n believe pé it's a minor thing now gbé social media ìgbà mélòó ló fi máa kúrò ń bẹ̀ no because ojú gbogbo wa ti là sí kọjá bó ṣe wà tẹ́lẹ̀ níbi tá a ti ń pọ́n ilé tẹ́lẹ̀ àti wá wò pé àsán kìíní ò ti ẹ̀jù yẹ̀bùyẹ̀bù báyìí lọ akànmọ́kàn kó ń bẹ̀ ni ẹ̀yin kọ́lẹ̀ pọ̀nra yín lé àwa lápọ̀n yín lé. Ọ̀yọ́ Kàtúngà òun kọ́ ni Ọ̀yọ́ 1837 because Ọ̀yọ́ ilé yìí after the fall of Ọ̀yọ́ empire ni ló wáyé so empire kọ́ lélẹ́yìí àlejò ní lágọ̀ ọ̀já bọ́n bá fẹ́ jẹ alágọ̀ ọ̀já báyìí nísìnyí Aláàfin àgọ́ ọ̀já ló yẹ kí wọ́n máa pè é. So pápápá the claimants further sought a declaration that the office of the Alaafin Ọ̀yọ́ currently occupied by the defendant is of great historical importance not only in Yoruba land but also in Nigeria, West Africa and beyond. My dear brothers and sisters, gbogbo ẹ̀yin tẹ́ jọ ọmọ Ọ̀yọ́ ẹ̀yin kọ́ lẹ sọ bẹ́ẹ̀ because tẹ́ bá sọ wípé it's of great historical importance mo fẹ́ lè sọ pé gbogbo ìlú tó wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire ni wọ́n ní historical background tó wuyì tó dáa tó ṣe é mú yangàn. Ẹ lọ sí Àwórì ẹ rèé gbọ́ historical background wọn, ẹ lọ sóńdó ẹ lọ Ọ̀dànrè ẹ lọ Àkúrẹ́ ẹ lọ Ìjẹ̀ṣà ẹ lọ gbọ́ historical background wọn.
yóò ẹ lọ gómìnà ṣé historical background wọn ò da, ṣé kò wé, ṣé kò ní kìmí. West African and beyond, and I quote, a declaration that the Alaafin Oyo is the symbol of unity. No, Alaafin Oyo, this present àbí àwọn Alaafin Oyo tó ti rí kọjá lọ, they are not symbol of unity in any way. Ńgbà tí Alaafin Oyo bá wà tí ò lè wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn ọba tó wà láyìíká ẹnìkan, Aláàfin ń bá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ jà, Aláàfin ń bá Aláwẹ̀ tìlú Awẹ́ jà, Aláàfin bólúbàdàn jà, symbol of unity wàá dà ń bẹ̀ yẹn. Ọ̀ọ̀ni kó gbogbo àwọn ọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó kún wọn mọ́ra tán, Ọ̀ọ̀ni kó gbogbo ọba ìpínlẹ̀ Oǹdó ó kún wọn mọ́ra tán, Ọ̀ọ̀ni kó gbogbo ọba ìpínlẹ̀ Èkìtì ó kún wọn mọ́ra tán, Ọ̀ọ̀ni tún kó àwọn ọba nípínlẹ̀ Ọ̀yọ́ ó kún wọn mọ́ra. That is symbol of unity, not anything that for superiority. So, to get a symbol of unity, togetherness, and the pivotal order of the cultural, customary, and traditional heritage of the Yoruba people. Tó bá jẹ́ pé lóòótọ́ l'Aláàfin wà of togetherness, wọn ò ní ṣẹ̀ṣẹ̀ mọ́, kò ní sí àríyànjiyàn láàrin pé wọ́n fẹ́ rotate chairmanship traditional council, traditional rulers, traditional council of obas and chiefs nípínlẹ̀ Ọ̀yọ́, pé wọ́n fẹ́ rotate ẹ̀, kò yẹ kó dìjà, kò yẹ kó tó ń tálàfin òní lọ pàdé mọ́ sí, kò yẹ tó kó tó ń tán mọ́ fàtẹ̀jáde sọwọ́ lórí ìtàkùn ayélujára sí, ní pé ó dá o, wọn ò sọ fún kábíyèsí tẹ́lẹ̀ o, kábíyèsí ọ̀dẹ̀ fọwọ́ sí rotation. Ẹni tó ń fẹ́ togetherness kọ́ nìyẹn. Àwọn tí wọ́n máa ń sọ pé wọ́n fẹ́ togetherness ńlẹ́ni tó ń kọ́mọ tó fẹ́ kájọ kọ́mọ lùpọ̀ bọ́, ẹni tó ní interest nínú ìrẹ́pọ̀, ẹni tó ní interest nínú àjọṣe. Now ìpẹ̀jọ́ tán ń pè yín nìsín o ní pé k'Aláàfin ó jókòó sílé kó mọ̀ bẹ́ẹ̀ nìkankan ṣe. So tí ó bá ti bá yẹn kankan ṣe kò ní sí àrífín, kò sẹ́nì kankan tí ń rẹ́ nìkankan fín, bù fún mi kí n bù fún ọlọ́pọ̀lọ́ ń ké lódò. Ṣé ẹ gbàgbé tí mo tún sọ wípé if care is not taken, Aláàfin will be restricted to Ọ̀yọ́ town nìkan. Mo sọ bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì sẹ́yìn, àwọn tí ń tẹ̀lé mi mọ nǹkan tí mo ń sọ. Mo tún wá sọ wípé ó tún máa dínkù jù báyìí lọ tí Ìbàdàn bá rí state wọn gbà. Bó bá jẹ́ mi lọ́yọ́, ó yẹ kán mọ sọ́ọ̀rì o gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn o, gbogbo ẹ̀tọ́ tẹ́ ń fẹ́ pátápátá ló máa tẹ̀yìn lọ́wọ́ o, ẹ̀tọ́ tẹ́ ń fẹ́ fún àyè ara yín ni o, bọ̀ tó bá jẹ́ mi lọ́mọ Ọ̀yọ́ ìmọ̀ gbàdúrà kí state yín ọmọ bọ̀ sí i. Torí pé ìgbà náà ni Ọ̀yọ́ tó máa mọ̀ wípé ọlá aṣọ lé eégún ń jẹ, pé igi súnmọ́gi lọ̀bọ́ fi ń yọ̀, pé ọlá tètè géré ti Ìbàdàn ńlá láǹgbá Ọ̀yọ́ fi ń mú mi lágbádá. Wọ́n mọ̀ wípé àdánìkan pèrò ní sọkọ ìyá ẹ̀, pé torí pé ọ̀tún fún òsì jẹ tí òsì ń fún ọ̀tún ni wọn ò fi màlá. So now a declaration that the Alaafin Oyo is the paramount ruler and appointing authority. Which authority? Appointing authority over all chieftaincies in Oyo town as well as Oyo north and south. Good. Tẹ́ bá wò dáadáa, ẹ rí pé fúnra lára wọn, wọ́n ti mọ position wọn, wọ́n ti restrict Aláàfin sí Oyo north àti Oyo south nìkan. A declaration that the Alaafin of Oyo is oh my God. Oh my God. Ẹ má bínú network yẹn ni. Ẹ forí jì mí. Ṣé ṣe bá wọn flag wa ṣá? Ẹ má bá ń tẹ like àti love ẹ jọ̀ọ́. Ẹ bá ń tẹ like, love, like, love, like, love, like, love, like, love, like, love, like, love. Ká lè padà síbi tá a ti wá. Oh my God. Okay, pápápá. Now, a declaration that the Alaafin of Oyo is the paramount ruler and appointing authority over all chieftaincies in Oyo town as well as Oyo north and south. The defendant, as stated in the writ of summons, may enter an appearance personally or through legal practitioners by handing
in the appropriate forms duly completed at the registry of the High Court of the Judicial Division where the action was brought, or by sending them to the registry by registered post. Now, ẹja wá tú òjé Ọ̀yọ́, ẹja tú àṣírí behind this court ṣé court order ni kò tí ì ṣe court order. In tó mú àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n fi gbé Aláàfin lọ ilé ẹjọ́ kò sẹ́lẹ́yìn ìwúyè tí ń bọ̀ lọ́nà. àwọn ó tú àṣírí wọn, ìwúyè ọlọ́jà àgbọ̀jà tí ń bọ̀ lójú ọ̀nà. Ọ̀yọ́ ti mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ máa wà forced láti wà ń bẹ̀. òye yé mi pé gómìnà Ṣèyí Mákindé ti máa fún Aláàfin Ọ̀yọ́ ní invitation. jurisdiction Ọ̀yọ́ ló ti fẹ́ wáyé. wọ́n fẹ́ k'Aláàfin ó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí witness ńgbà tí wọ́n bá ń gbé adélé alága ọ̀jà tìlú àgọ́ ọ̀jà lọ́wọ́, and that will be a symbol of àjọṣepọ̀ láàrin alága ọ̀jà àti Aláàfin. Ọ̀yọ́ wá rí gẹ́gẹ́ bí n tó wà irritating. wọn ò fẹ́ jẹ́ kó bá wọn jókòó sírú ìpéjọpọ̀ bẹ́ẹ̀, wọn ò fẹ́ jẹ́ kó wà nínú rẹ́kọ̀d p'Aláàfin bẹ́ẹ̀ ńgbà tí wọ́n gbé adélé alága ọ̀jà lórí tàbí tí wọ́n ṣèwúyè. tó bá ti ṣèwúyè wọ́n ti gbà pé alága ọ̀jà ti jẹ ọba gbére yẹn. n tí ó tẹ̀yìn ẹ̀ yọ wọn ò mọ́ because onílé lónílé onílẹ̀ lónílẹ̀, àwọn onílùú wọn nílùú, àwọn wọn fẹ́ jọba yìí. so kò sẹ́ni tí ọ̀gbọ́ngbọ́n káfẹ́rẹ́nu káwàtì, ọgbọ́n tọ̀yọ́ gbọ́n, àwa náà gbọ́n, ọgbọ́n tálábà ń gbọ́n ẹ̀yìn ní tọ̀gbìn. At the end of the day ńgbà tí wúyè bá wáyé tó lọ tán wọ́n wá sọ pé àwọn ti fẹ́ sọ̀rọ̀, àwọn ń tùbí nùbí, ilé làwọn ó ti máa sọ, jẹ́ ká padà sílé ká lọ máa rò ó. because nínú ẹjọ́ tán gbé lọ ilé ẹjọ́ yìí wọ́n jẹ́ kó yé wa wípé ó rọrùn f'Aláàfin láti appear in person, tàbí kó rán aṣojú wá, tàbí kẹ̀ kó rán agbẹjọ́rò wá. ṣé wọ́n gbé èèyàn lọ ilé ẹjọ́ nù? because ojú àwo làwo fi gbọbẹ̀, ènìyàn bá pè lẹ́jọ́ ló gbọ́dọ̀ jókòó nù gí. so tá a bá ń sọ pé immunity ò sí fọ́ba. ẹni tó wà lórí àlééfà kan tí ò ní pẹ́ kúrò ńbẹ̀, tàbí tó ti ní specific date tó máa kúrò ńbẹ̀, ńlá lè lo immunity fún. ìṣẹ́ tó wà lórí àpèrè tó jẹ́ pé àjẹgún àjẹwọ̀ ni nípò tó wà. so gbogbo tí wọ́n ń ṣe àdàbà ń pògèdè, ó ṣe bẹ́ẹ̀ yẹlé ọ̀gbọ́ ẹ bá wí fún wọn pé ẹyẹlé gbọ́ o, títìrì ní tìrì ni o. so bí wọ́n bá gbé kábíyèsí lọ ilé ẹjọ́, all well and fine. bó bá ti wu ni làásè mọ́lé ẹni, bó bá wù kó fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sàárì. so gbogbo Ọ̀yọ́ ẹ̀ ńlẹ́ o, wàhálà tá a kóra wa sí ìyá lè jáde ń bẹ̀ padà. Carry street Aláàfin kò lè ran bàbá lọ́wọ́, torí pé bàbá fẹ́ dín wàhálà eku kù tá a fẹ́ kí eku ó tán pátápátá, kápọ̀ ọmọ eku tàbí ìyá eku nìkan ò dín wàhálà eku kù. bàbá fẹ́ kí eku ó símú, tá a fẹ́ kí eku ó tán yányán, àti ìyá eku àti bàbá eku àti eku àtàbúrò eku àtẹ̀gbọ́n eku àtọ̀nkú eku àtàbúrò bàbá eku àbúrò ìyá eku ẹ̀gbọ́n bàbá eku ẹ̀gbọ́n ìyá eku ìyá ìyá eku bàbá bàbá eku. a gbọ́dọ̀ pa gbogbo wọn tán. ìgbà náà ni wàhálà ikú ó tó dá nínú ilé. kí leléyìn ó túmọ̀ sí? òní wípé bí Ọ̀yọ́ bá ń fẹ́ ìsinmi tó wá kákò nínú làásìgbò tá a kóra wá sí i, we can just do that. bẹ́ẹ̀ ṣe restrict His Imperial Majesty Ọba Bímbọ́lá Akeem Ọwádé pé ká má lọ sóde yìí, ẹ restrict àwọn tẹ́ ẹ kó sórí social media, tàbí sàn láwọn ń bẹ lórí social media on behalf of Ọ̀yọ́ town wípé káwọn náà má ròde mọ́, kí wọ́n má kọ̀kọ́kúkọ sórí ìtàkùn ayélujára mọ́, kí wọ́n má sọ̀sọ́kúsọ lórí ìtàkùn ayélujára mọ́, kí wọ́n má béèbú, kí wọ́n má ṣépè mọ́ lórí ìtàkùn ayélujára. ìgbà náà ni wàhálà yín tó lè dínkù, torí bí wọ́n ṣe ń jáde òun ń làwọn èèyàn mọ̀ gbẹ́ ìdí yín sí i. ṣé mọ̀ pé Gbàdámọ́sí dá mi gbangba mọ́ dá mi inú ẹ̀gún lọ́jọ́ eré nu o, kì í ṣe lọ́jọ́ ọjà o. Gbàdámọ́sí dá mi gbangba ni ó dá mi sí o, àmọ́ mọ́ dá mi inú ẹ̀gún mọ́ dá mi inú ẹ̀gún, kì í ṣe lọ́jọ́ ọjà o. bó bá jẹ́ lọ́jọ́ ọjà èèyàn san Gbàdámọ́sí, èèyàn san ẹ̀yìn ẹ̀ má àpáta ni o. bó bá lè kú ó kú, bó bá lè yè ó yè.
ó túmọ̀ sí pé ẹni tá a bá jọ ń ṣọ̀rẹ́ ńlá máa ń gbé káyé rẹ̀ ọmọ bàjẹ́, ẹni tá a bá nífẹ̀ẹ́ là á pé díẹ̀díẹ̀ fún, ẹni tó bá ń wá ìṣubú ẹni á wá ìṣubú tiẹ̀ tánstẹ́ ni o, ni Yorùbá fi sọ pé ẹ ń bá sọ òkúta lóní aṣọ ìdàrọ́ lu ohun, ní tí wọ́n bá sọ síta òkúta aṣọ mọ́pẹ ńlọpẹ́ ọ̀sọ̀ padà, ṣùgbọ́n ẹni tó bá sọ òkúta lóní ìdàrọ́ ní ń béèrè, torí akọ́kọ́ ságbẹ́ kì í mọgbẹ́ sá bí kì í ṣẹni tó sá ni san, gbogbo tí bá ń tọ̀yọ́ wá yóò kéré, ní tí wọ́n mọ̀ fi gbà padà yóò tóbi, ó dàbí ọta bárẹ́ẹ̀lì ni, ibi tí ó gbà wọlé kékeré ni, ibi tí ó gbà jáde yànmọ̀kan ni bí egbò. Ọlọ́run ṣàánú wa, Ọlọ́run ṣàánú Ọ̀yọ́, lọ́lá àwọn bàbá wa sọ̀lọ́ àlànà bíi Karim sallallahu alaihi wasallam. ń tá ń gbìyànjú láti sọ òun náà ni kí bá kábíyèsí Ọ̀wọ́ adé kí wọ́n lọ ilé ẹjọ́, kí wọ́n sọ wípé àwọn fẹ́ máa jáde, táwọn Ọ̀yọ́ bá fẹ́ ṣe dáadáa advice ni kí wọ́n fún bàbá tó bá jẹ́ pé lóòótọ́ o wọ́n ń fẹ́ ìdàgbàsókè fún ìlú Ọ̀yọ́, wọn ò fẹ́ kí òkìkí wọn wọ́ọ̀kùn, wọ́n ń fẹ́ iyì ẹ̀yẹ àti àpọ́nlé fún aláyélúwà, wọ́n ń fẹ́ iyì àti àpọ́nlé tó máa tọ́jọ́ tó máa pẹ́ títí fún àpèrè Aláàfin. òun ni wípé kí wọ́n padà lọ lé, kí ló ṣẹlẹ̀, ńbo la ti ṣàṣìṣe, ọ̀dà o kódà o, His Imperial Majesty ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ń manage position yẹn, ń manage throne yẹn very well. Why? Because bàbá ti pẹ́ ń bẹ̀, respect yẹn wà ń bẹ̀, àwọn èèyàn nífẹ̀ẹ́ bàbá, wọ́n lè má sì nífẹ̀ẹ́ wọn ṣùgbọ́n wọ́n gbà fún wọn, torí kò sẹ́ni tí ó sọ pé lébi ọ̀pọ̀n mọ́ rí ntí táyé wá ṣe tó mu jẹ́, ó lè bu Kẹ́hìndé lọ́wọ́ o. Báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn ìsín jẹ, ẹ̀rùn a máa yánjúra wọn lọ o. ọmọ ọjà ti kó níye tá à ń rà tẹ́lẹ̀, ejò ti wọ́ kó nbí tàná, gbogbo ọ̀rọ̀ empire ó ti wọ òkun gbàgbé. Ọ̀yọ́ Àtìbà la wà yìí, kí gbogbo ọmọ Ọ̀yọ́ kí wọ́n padà sílé, kí wọ́n ṣàtúnṣe, ẹ má bú yàn mọ́, ẹ má ṣépè fún yàn mọ́, ẹ má gbé ìtàn jáde mọ́. Ẹni ìtàn tẹ́ ẹ bá gbé jáde ń làwọn èèyàn máa ka ń ta. Ọlọ́run nínú àánú ẹ̀ yó wà pẹ̀lú wa o. Possibly bóyá mo lè rí èèyàn kan àbí méjì tí wọ́n fẹ́ dá sí ọ̀rọ̀ yìí, tẹ́ bá láǹfààní àti pè mí +234 904 851 9362 +234 904 kọ́nà ṣe mi rí bí Madam Tóyìn Adéoyè bóyá ọkùnrin dẹ̀ ni wọ́n lè ra sticker fún mi. God bless you ma, iná ò ní tán wo yín o. So lẹ́ẹ̀kan sí 090 4851 9362, bákan náà 091 5147 9599 0915 1479599 nọ́mbà tẹ́ ẹ láǹfààní láti pè mí sínú. ẹ jẹ́ n kọ́kọ́ gbé eléyìí ná. hello. hello sir. hello sir. ẹ ká ilé ẹkú iṣẹ́ ẹkú ètò. àwa ní sà o. Olúwa wà pẹ̀lú yín o. àmín sir, God bless you sir. àmín sir, God bless you sir. yes sir. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ, ẹni sọ̀rọ̀ táwọn ẹni sọ̀rọ̀ kan yín inú pọ́ìntì tẹ́ ẹ sọ. bẹ́ẹ̀ni. wọ́n lè ṣe yìí inú èlé mi ti fẹ́ sọ̀rọ̀ pé nǹkan tí bí ẹ̀rùn ṣe mú lè sí ó lè máa mú lọ́dún yìí káyé ṣe Kẹ́hìndé lè máa mú ìgbẹ́. bẹ́ẹ̀ni. tẹ́ bá wo gbogbo ọlá iyì tí bàbá Aláàfin àná tí wọ́n lò. bẹ́ẹ̀ni. òun ni àwọn ará Ọ̀yọ́ àtọmọ Ọ̀yọ́ òun ni wọ́n expect pé bóyá kí kábíyèsí tó wà níbẹ̀ nísìnyí kí ó tẹ̀síwájú kó máa lò lọ. bẹ́ẹ̀ni. wọ́n lè mọ̀ pé ojú ti là. bẹ́ẹ̀ni o. ojú ti kúrò ní ìpàkọ́ ti bọ́ síwájú. Ọlọ́run gbọ́. ojú ti because ayé ìjọ́un gbogbo ọlá tí wọ́n ń jẹ tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé ojú ò là nígbà yẹn ni. bẹ́ẹ̀ni ojú dúdú. wọ́n rò pé àwọn máa ní wọ́n ṣe é mú gbogbo ẹ̀jẹ̀ tí wọ́n mú jẹ. bẹ́ẹ̀ni. ayé íńtánẹ́ẹ̀tì la wà nísìnyí gbogbo nǹkan kẹ́kọ̀ọ́ ọba tí wọ́n jẹ lọ́yọ̀ọ́ káyìn tí wọ́n mú jẹ ojú ọ̀la íńtánẹ́ẹ̀tì ò sí gbà yẹn ni. bẹ́ẹ̀ni.
kò sẹ́ni tó yẹ̀ wọ́n lọ́wọ́ wò, kò sẹ́ni tó béèrè. bẹ́ẹ̀ni. gbogbo tí wọ́n máa kiri àwọn pé especially man tó wà ní Amẹ́ríkà ọmọ òrùfà àbí kí ló ń jẹ́ yẹn a máa sọ pé kọ́ ló ń fọ̀rùn kẹ́ ọmọ Ìbírónkẹ́, kọ́ ló ń fọ̀rùn kọ́ ọmọ Ìbírónkẹ́. gbogbo nǹkan tó bá jẹ́ pé ọmọ Ìbírónkẹ́ sì wà láyé nísìnyí ni kò lè lágbára tó bá yẹn gan mọ́. pàápàá. kì í ṣe ọ̀rọ̀ ẹnu, kì í sọ̀rọ̀ àbùkù, kò lè lágbára tó bá yẹn mọ́. bẹ́ẹ̀ni. because gbogbo àwọn èèyàn ti gbọ́n. bẹ́ẹ̀ni. ọmọ ajá ti kúrò lóye tán rà á. bẹ́ẹ̀ni o. eléyìí tí wọ́n tún wá sọ pé àwọn fẹ́ dí ọba wọn mọ́lé, Yorùbá máa ń sọ pé wà ń bẹ̀ ò sọ pé báwo náà ṣe ẹni tó wà ń bẹ̀ gan sí wọ́n pín dáadáa lójú ẹ̀ débi gbẹ́ tí ò wá tẹ̀ sí. bọ́ ọ bá gbójú sẹ́gbẹ́ kan kó o tó gbé lẹ̀ wọ́n ti pín tí wọ́n fẹ́ pín. wọ́n ti gbé lọ. God bless you baba. tó tiẹ̀ ní mẹ́ni tó gbé. God bless you sir. bẹ́ẹ̀ ni sir. God bless you sir. hello. hello. Hello, Awikonko. Yes, sir. Ẹ káalẹ́ sir. Kweto. God bless you, Baba. You are really trying. We appreciate you. God bless you, sir. Pé ọ̀rọ̀ tẹ́ Ẹ pàlẹ́ kúnyẹ́dé. ọ̀rọ̀ Alaafin. Torí ariwo. Ọ̀rọ̀ Alaafin. Bẹ́ẹ̀ ni sir. Kan wo mẹ́rin ṣẹ̀ǹpẹ̀ àwa ìjọba bíṣẹ̀ ẹ̀wọ̀n ọ̀rẹ́. Láǹfààní àti gbọ́ yín dáadáa tẹ́ bá lè pè padà sir. Hello sir. Hello sir. Yes sir. Ẹ kú ètò. Ètò rèé o. Mo máa ń gbádùn Yorùbá yín gan mà ní o. God bless you sir. Yorùbá yín tẹ ní pé tẹ bá fẹ́ kéku tán nù lé. Èèyàn pa gbogbo eku tán ni. Gbogbo tó bá tán méku la bá. Gbogbo fámìlì eku lẹ máa pa o. Ṣé rí àwọn Yorùbá tẹ máa ń lò yẹn n tó ń jẹ́ kórí àwọn Ọ̀yọ́ máa dàrú gan ni ẹ̀ bí kò wọn ò gbọ́ Yorùbá àwọn tó ń pera àwọn Yorùbá gan wọn ò gbọ́ Yorùbá gan délẹ̀ gan. Bẹ́ẹ̀ ni sà. Òótọ́ dẹ̀ ni àwọn ọ̀mọ̀ràn tẹ máa ń fún wọn ó máa ń dàbí àfojúdi ni ó máa ń dàbí yẹ̀yẹ́. Bẹ́ẹ̀ ni reality ni. regret tí wọn ò bá mú àwọn nǹkan yẹn tí wọn ò bá mú sí at the end of the day. Honestly sir. Because tó ń bá ní èèyàn tó ní àròjinlẹ̀ nínú wọn. Bẹ́ẹ̀ni. Ó yẹ kó pè wọ́n ṣàkíyèsí pé ẹ wá. Máa tán pè l'Awikonko yìí ó ti sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn táwọn ò tiẹ̀ mú lò. Tó sì ti sẹ́. Èyí jẹ́ ká mú lò. Bẹ́ẹ̀ni. Àwọn ẹni tó wà lórí social media irú mọ̀rúfù yẹn. Bẹ́ẹ̀ni. Tán pé tán wọ́ọ̀nù ẹ̀ pé wo Ṣàngó ló máa pa níbi tó wà ẹ kó má fi kú free Ṣàngó máa wá pa ẹ lójú oorun níbi tó wà. Kán dẹ́rù bá. Yẹn gbogbo àwọn tó kù tó bá rò pé òun free ó ti kọjá òkè òkun wá síbí Ṣàngó ò nídìí kó wọ aeroplane o àwa àpẹ lójú oorun bẹ. ń bo làrá ò ti sán. a ti pa ẹ ní spiritual realm kó tó wá pẹ lójú ayé irú yẹn torí òun gan ló dá gbogbo yamayama ẹ lẹ́fọ̀ọ́ báyìí. ó ní kọ̀dẹ̀fẹ̀ gbà. níta tó wá tún sọ èdè. Bẹ́ẹ̀ni. God will continue to give you more wisdom. Àmín sà. Ẹ sọ pé èmi wo ọ̀rọ̀ yẹn pé ìjọ tọkọ bá ti sọ pé I'm your husband. Bẹ́ẹ̀ni. Ìyàwó ẹjọ́ ẹ̀ ló ti tẹ́. Honestly. Ọjọ́ ẹ̀ ló ti tẹ́. Bẹ́ẹ̀ni. Ọjọ́ ẹ̀ ló ti tẹ́. Ẹ mọ̀ ẹ ti ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wo àwọn nǹkan tó sopọ̀ mọ́ba yẹn. Bẹ́ẹ̀ni. Ká ní pé bọ́ba yẹn ṣe dé tọ́mátì ẹ̀ ń fún nímọ̀ràn tó bá jẹ́ nítorí tiẹ̀ gan bá torí ẹ̀ bá wà ńbẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Tó ti dé ìwọ tó ti jáde tó ti gbé abroad tó ti gbé gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ni. ló yẹ kó káàmù wọn dáhùn. Bí ẹ wá o. Títí dìgbà tán fi wá bẹ̀rẹ̀ sí gbá ọba Ọ̀yọ́ lójú ọba Ọ̀yọ́ tún jí tán bẹ̀rẹ̀ sí gbá lójú gbá mú nínú ààfin ẹ̀. ló yẹ kó sọ pé ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ o irú ayé ti lajú ju gbogbo kíní tẹ́lẹ̀ sí lọ́nà. Pé bí tí mo ti wá wọn kì í ṣe bẹ́ẹ̀ o wọn yìí náà yẹn o. Tó wò kí n ṣe bẹ́ẹ̀ pé no tó bá jẹ́ ti bẹ́ẹ̀ ni ọba yìí òun lè fi pọ̀ ọba ilé òun lè kẹ́ dáná sí i lọ́rùn. Ẹ mọ̀ kánà tó bá ní ìwòye gidi ni kó tó di pé ọmọ yẹn lọ lẹ́sìn báyìí ó ti kú. Bẹ́ẹ̀ni. Wà ń bẹ̀ ṣé wọ́n rò pé wọ́n gbàgbé ni. Bẹ́ẹ̀ni o àgbàgbé o. Mo fẹ́ máa àwọn èèyàn àwọn ẹni tí wọn ò mọ nǹkan kan tó jẹ́ pé inú gbóǹbẹ̀ yẹn ni wọ́n ń gbé. I'm very sorry to say
ojú ti lajú ó dàbí ìgbà tí Trump fẹ́ ju bọ́ǹbù sí wa láàrin ìgbà yẹn táwọn kan lérí pé kò tó bẹ́ẹ̀ kò mú lẹ́yìn ìdí rẹ̀ nítorí jó ẹ rò pé Amẹ́ríkà àti Israel sì ń jagun kán máa léra wọn káàkiri inú igbó. Rárá o. wọ́n ti wọ́n ní kúrò lójú kan tó jẹ́ pé ìsísà ta ǹjẹ́ yìí mọ̀ pé Sokoto ni bandit làwọn bandit yẹn gangan wà. Maiduguri là ń fọkàn sí. ṣe bí Borno là ń fọkàn sí. ṣe bí Borno là ń fọkàn sí. ṣe bí Trump yìí ló jẹ́ ká mọ̀ pé ibi tí wọ́n wà nìyẹn tán ti fẹ́ strike. bẹ́ẹ̀ni ní 24. bẹ́ẹ̀ni November/25. bẹ́ẹ̀ni. èmi máa ń gbádùn ọ̀rọ̀ yín gbogbo ara lé eku la máa pa o. bẹ́ẹ̀ni o. ṣé jẹ́ pa gbogbo ara lé eku. God bless you sir. bẹ́ẹ̀ni sir, God bless you sir. wọn ò ní pa wọn ó lé wọn kúrò ní ó dàbọ̀. kì í ṣe pé wọ́n pa wọn kàn lé wọn kúrò ní bí wọn ò bá lé wọn kúrò àwa sọ́jà tá à ń bẹ lórí social media àmọ́ kàn wọ́n kò sásá ni àá lé wọn wọlé wọn ò bí ya wọn dá mélòó lára wọn hello sir hello mọ̀. oh ta ni sọ̀rọ̀ yìí. ìgbìyànjú rèé ìgbìyànjú rèé. bẹ́ẹ̀ni ìgbìyànjú ni o. brọ́dà mi orí ètò náà mọ́ wa yìí. ok o. inú mi dùn láti gbọ́ voice yín brọ́dà mi. ìgbìyànjú ló ń sọ̀rọ̀ bá mi ìgbìyànjú wa ò ní já sí asán. àmì o my brother àmì my brother. mo wà nù mọ́tò ni mò ń pè yín bàbá ṣe rí ó ti fẹ́ sọ bíbélì ni pé mo kí kú iṣẹ́ takuntakun bẹ́ẹ̀ sì ni mo kí gbogbo ọmọ òòtú ajíire pátá. God bless you. tí wọ́n dìde tí wọ́n fẹ́ jẹ́ kí orírun wa bàjẹ́. God bless you. látòrí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ gbogbo àwọn tá à ń sọ àtàwọn tó ń wò tó ń kọ́mẹ̀ntì torí pé gbogbo alájọ́ ń ṣe kínní. gbogbo alájọ́ ń jàjà yẹn o. bẹ́ẹ̀ ni sà ládàtọ́ lọ́mọ máa fún ẹni tó ń sọ̀rọ̀ náà ló máa fún gbogbo ọmọ òòtú ajíire tí wọ́n dìde. lágbára Ọlọ́run. ó ní ìkílẹ̀ ọkọ̀ àmọ́ á ní kí n dá sọ̀rọ̀ tẹ wá ń sọ. bẹ́ẹ̀ ni pé ṣẹ́rí ń gbà mí ẹ̀yin àgbàlagbà máa ń sọ pé bí ẹni tó lóòótọ́ bá wà láyé ọ̀rọ̀ wọn á máa jọra wọn á lè máa yíra wọn. bẹ́ẹ̀ ni. nǹkan tí ẹ sọ yìí bí pé ẹ ti rìnà ẹ ti woṣẹ́ wò ẹ ti bó ṣe máa rí gẹ́gẹ́ bí àwa kan náà àtẹ̀mí náà ṣe máa ń rò tẹ́ bá wò mo post fídíò yín kan láàárọ̀ yìí. ok. nǹkan tí máa ń pariwo náà ni pé ẹ jọ kò sí ní ta fẹ́ fi wàhálà ṣe ṣùgbọ́n a lè gbà kí ẹ máa fẹnu ẹ̀tẹ́ kan àpèrè tó ga jù tí ẹ bá ti bá àpèrè tó ga jù jẹ́ ẹ ti bà gbogbo ayé jẹ́ ọlọ́mọ bá wà láyé jẹ́. àmì o. ó dàbí ẹni tó kọ́lé tí ò ní foundation ó tó ní foundation tó wá mú foundation tó wá wọ foundation tó wá expect ilé náà ṣe fa kó sì dúró. lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bàbá mi náà fi pé bí àkọ́tà ń ṣe ẹbọ yẹn ń ṣe kí ni wọn kìnìún kan tá à ń ṣe ló dá torí pé bí àbá bá ti lé wí ogun tá a jáyàn. bẹ́ẹ̀ ni. so lórí ọ̀rọ̀ tẹ́ wá sọ yìí èmi náà rò dáadáa mo fọlọ́run bá ṣe lẹ́rìí ẹ̀kí n park ipe game tí wọ́n fẹ́ play wò náà ni pé kí Aláàfin má fi lè jáde kọ́ lè fi ní kójú bàbá àti wọn kọ́ lè bá ní torí pọ́n fún ní Aláàfin ní restriction ọkùnrin ọlọ́kọ̀ ní òjò lè lọ bẹ́ẹ̀ ni bàbá mi kò dẹ̀ kí n ṣe yẹn ní solution nobody dislike Aláàfin Ọwádé. We all loved him when he came. Honestly. In person, mo máa ń pariwo lórí péjì mi ni màmá sọ̀rọ̀ ṣùgbọ́n bàbá mi gbọ́dọ̀ ṣáàwó kí orírun wa bàjẹ́ náà. bẹ́ẹ̀ ni o. tọ́ba wa dé wọn lọ fún yín lówó wọn fẹ́ mi lówó wọn fún gbà kan lówó wọn fà kan lówó ṣé gbọ́dọ̀ fẹ́ fún lówó tán ni èèyàn mélòó gan ni ọ̀nà ìṣàánú ń ṣe bàbá tí abáníkàwọ́ ti bàbá àwọ̀ ọ̀nà ìṣà adéyẹyẹ kó lóògùn bàbá ọlọ́rẹ̀ ẹ̀mí wọn. wọn ti ẹ̀fẹ́ tá à ń ṣe yìí ṣùgbọ́n a lè gbà á. God bless you brother mi. tó bá ń gbọ́ mi ló dé báwọn náà wà lórí tó bá ń gbọ́ mi kí wọ́n jọ ohun tó ò fẹ́ kọ́ ṣe fún bàbá ẹ̀ má ṣe fún bàbá oníbàbá. that is it. bí ẹ bá tiẹ̀ gba àpèrè Oòduà ní orírun yín ok ká máa ríra wa bí neighbor síra wa. of course. ká respect Aláàfin Ọwá gẹ́gẹ́ bí neighboring king. ohun náà dẹ̀ pọ́n ọba tiwa lé ṣùgbọ́n ẹ̀ lè má dídínkù ọba wa kò sí oògùn tẹ́ lè lérí kò sí àṣẹ lè lérí kò sí orí ikú tẹ́ lè lérí tó mọ ẹ̀ka rú èmi stop torí pé ojoojúmọ́ mò ń sùn mò ń jí báyìí kan ti máa rí òun gbogbo gbà nìyẹn Ọlọ́run bá rínú mi. bẹ́ẹ̀ lèmi náà o. tí n bá sùn báyìí mò ń wa mọ́tò báyìí mò ń lọ báyìí ó tọ́ ma wá ríro nìyẹn kó rírun wa ò gbọ́dọ̀ bàjẹ́ ṣùgbọ́n ẹ bá lẹ́ẹ̀ ṣe tiwa a ti gbọ́ ṣùgbọ́n má fẹ́ nu ẹ̀tẹ́ kan àwọn ọba wa mọ́ àwa ò ní gbà ẹ jẹ́ ká fi àlàáfíà kí a jọ fi bára wa lò gẹ́gẹ́ bí ọmọ ọ̀yá bí wọ́n ọmọ ọ̀yá ò bá dẹ̀ wúlò náà ká ṣe bí ọba kan ká ṣe bí ọba kan. ó bá tán. bẹ́ẹ̀ ni.
bẹ́ẹ̀ ni bàbá mi ọtí mi ní kémi sọ ọlọ́run ẹ bàbá mi ẹ wo olódùmarè èmi àti yóò àkókò sọ̀rọ̀ rí bẹ́ẹ̀ni ṣùgbọ́n ọlọ́run ọba láàánú á máa fún yín ní okun àti agbára tí ẹ fi ń ṣe tó gbọ́ mọ̀ dénú pé ohun tẹ́ ẹ̀ ń ṣe ẹ̀ ṣe nítorí owó ẹ̀ ṣe nítorí ìmọ̀ ẹ̀ ṣe nítorí ṣíftẹ́sìn táyé tu gángan ó fẹ́ pé o tán bá fún yín àwa máa dáwọ́ ṣe owó àwa kan fún yín ní adé òpótọ́ fojú aláǹdí o gbogbo àwọn bẹ́ẹ̀ yóò bá fẹ́ no mo fẹ́ sọ́dún péjì mi gan bẹ́ẹ̀ yóò bá fẹ́ àwa torí pé ẹni tí ó bá tọ́ sípò ló tọ́ sí ẹ ti gbìyànjú ọmọlúàbí ọlọ́run ọba òdẹ ní dalẹ́ yín àtọ̀nà yín gbogbo ṣe fún ìrùn wa náà tẹ́ ẹ̀ ṣe nínú ọlá tẹ́ ẹ̀ ṣe nínú pé kò sí tẹ́ ẹ̀ ń gbìyànjú náà ìgbìyànjú ò ní já sí òfò àwọn ọlọ́run ìdúró náà táwa náà ṣe wọn bá tá lè ṣe náà tá ṣe tá bá lè ṣe náà àtàwọn tó ń kọ́mẹ̀tì náà gbọ́ náà la máa padà jèrè. Amen, my brother. God bless you, brother mi. mo kàn ní kí n kí yín náà. God bless you, brother mi. I love you so much, baba. God bless you, brother mi. Mi ní wáyé tí o lágbára Ọlọ́run. Mr. Akínsọ́lá Akínwùmí wọ́n lè ra sticker fún mi. God bless you, sir. God bless you, sir. Mi ní wáyé tí. Abba Father tó ra sticker fún mi. Abba Father tún ti dé. Mr. Latif. God bless you, sir. God bless you, sir. God bless you, sir. God bless you, sir. Mi ò ní wáyé tí. Okay. Hello, sir. Hello, daddy. Ẹ káalẹ́, sir. Yes, sir. Thank you for picking the call. I know that there is a lot of calls. Kódà wọ́n ń pè rẹpẹtẹ bí. Àwọn èèyàn ń fẹ́ máa dá sí ètò yín gan-an. Nítorí pé wọ́n ní tọ́sán ò bá dùn lèèyàn máa ń mú nǹkan. Bẹ́ẹ̀ni, sir. Tọ́sán bá ti dùn èèyàn mú méjì èèyàn mú mẹ́ta. Bẹ́ẹ̀ni, sir. Tó jẹ́ kí kọ́ọ̀sì ẹ̀ máa pọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ni, sir. Torí pé àwọn èèyàn mọ rírì iṣẹ́ tẹ̀ ń ṣe. Bẹ́ẹ̀ni, sir. Àwọn èèyàn mọ ẹ wo arákùnrin mi tó sọ̀rọ̀ tán tí ò dẹ̀ ní sọ̀rọ̀ tán títí láéláé. Àmì o. Ó ní ẹlòmíràn tó ti sọ ó ní kì í ṣe pé ẹ̀ ń ṣe nítorí owó. Ṣe rí owó la fi ń ṣayé. Bẹ́ẹ̀ni. Ìwà la fi ń ṣàjùlé ọ̀run. Méjèèjì lọ́lọ́run ó fi kẹ́ ẹ̀yin. Àmín, sir. Tí ó dẹ̀ fi kẹ́ ẹ̀yin. Àmín. Owó báyìí òun la fi ń ṣayé. Bẹ́ẹ̀ni. Ìwà la fi ń ṣàjùlé ọ̀run. Bẹ́ẹ̀ni. Méjèèjì ò ní wọ́n yín o. Àmín, sir. Ẹ ṣe ń ṣe nígbà máa jẹ. Thank you, sir. Now ní last time tí mo pè. Bẹ́ẹ̀ni. Mo pòwe àwọn ilẹ̀ Ifẹ̀ kan. Mo ní etí mẹ́rin lodó máa ń ní. Bẹ́ẹ̀ni. Mo ní ọmọ odó máa lù báyìí lálùfàyà kì í gbọ́. Bẹ́ẹ̀ni. Ọ̀yọ́ ò lè gbọ́ o. Èpè ni. Èpè àwọn tí wọ́n ń dùn sómi ní òkú ẹrú ẹni tó wà nínú oyún tó kú nínú pẹ̀lú ṣéènì. Èpè àti ọdún ni. Wow. Ẹ wo mo ti ń bọ́ wọn lọ́wọ́ ni wọ́n ń bọ̀ òrùka. Bẹ́ẹ̀ni. Mo ti ń bọ́ wọn lọ́wọ́ ni wọ́n ń bọ̀ òrùka tí ó ń gbé wọn lọ́wọ́ náà ń bọ̀ òrùka. Bẹ́ẹ̀ni, sir. Sí àwọn èèyàn wa ní kóòtù òjìrè àwọn ló fún wọn ní òwò yẹn pé ọ̀rọ̀ dọ̀bálẹ̀ inú ẹ̀ lóṣù. Bẹ́ẹ̀ni. Wọ́n mọ̀ wọ́n délédélé. Ntọ́yọ̀ jẹ lọ́yọ̀ wá. Wọ́n mọ̀ wọ́n bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wọ́n gan. So ìsí ìwọ̀nba lèèyàn máa ń ṣìpẹ̀ ẹ̀nàró fábùkẹ́ o. Bẹ́ẹ̀ni, sir. Èmi ò ṣe rí pátápátá báyìí là fọ́jú kùnàkùnà báyìí là dẹ́tẹ̀. Bẹ́ẹ̀ni. Èmi á sọ pé ẹ jẹ́ ká fi kí wọ́n tì síbì kan. Ṣùgbọ́n ṣe rí arákùnrin tó sọ̀rọ̀ nísìnyí tí ò ní sọ̀rọ̀ tán láéláé kán mọ̀ fi gbogbo AI àbí kílẹ̀ ń pè wọ́n ní wọ́n. AI ni. Ṣé rí I said it privately and I said it to some of my friends that inú Aláàfin fúnra ẹ̀ náà dùn sí. Because inú ò bá dùn sí. Ó ti yẹ kó jáde. Pé ó dẹ̀ fi èpele pé ẹnikẹ́ni tó bá ń ṣerú àwọn kan báyìí a ó bọ́ sóun náà sí òun ni. A ó bọ́ òun náà sí òun. Because all these kind of things is very ridiculous. Honestly, sir. It's so bizarre.
sábà nìkan wà bizarre àtúwẹ́ pé ayé tiẹ̀ yìí ọba tó jẹ tìlú tòrò olóko orúkọ ò ní parẹ́ o bẹ́ẹ̀ ni ọba tó jẹ tí ó ti lu rojú tó rà tí ó rojú tí ò ráyè orúkọ ti láyé ọ̀wọ́ adé ni wọ́n ń fi àyà àwọn ọba káàkiri. bẹ́ẹ̀ ni tó ń gbé pátá sídìí àwọn olórí aládé. ayé ọ̀wọ́ adé ni wọ́n lu èèyàn pa láàfin. God bless you daddy mi. Yes sir. èmi ti sọ tipẹ́tipẹ́ pé kò sí nǹkan tó ń jẹ́ ikú bàbá yèyé mọ́ ikú bàbá yèyé ló kù. dadi kó lọ tún ara ẹ̀ ṣe. dadi ó ní pátápátá là ń bọ́jú. kùnàkùnà là dẹ́tẹ̀ ojú àfọ̀ọ̀fọ̀ tán ìjà lọ í dálẹ̀. ẹ ló ń dá sílẹ̀ ẹ má jẹ́ ká bẹ́ mọ̀ bó ṣe ẹ má jẹ́ ká bẹ́ mọ̀ bóyá. Thank you daddy. ẹ jẹ́ ká ṣiṣọ́ lójú egun. ó yé mi daddy ó dàárọ̀ sir. Yes sir. Yes sir. Mr. Ọláwálé Olúwaṣẹ́gun wọ́n lè ra síkà fún mi ẹ ní mò ṣe ẹ ní mọ̀ yẹ ẹ ní mọ̀ bànújẹ́ kíní ìgbé wá fún mi jẹ́ mọ́ ráwọn tí ń ṣe mí lóore jẹ́ ráwọn tí Mr. Ọláwálé Olúṣẹ́gun God bless you sir. Mr. Latif God bless you sir. Mr. Latif again God bless you sir. Abba Father hello. Hello. Hello, ẹ káalẹ́ sà o. Àdìgádá sí ètò. Ẹ̀yin gangan lẹ́ni. Yes sir. Ẹ̀yin lẹ́ ń fi ìtàn gba gbogbo àwọn ọmọ Oòduà tó kù lẹ̀. Ọlọ́run ṣeun sà. Lọ́wọ́ àwọn aninilára. Ọlọ́run ṣeun sà. Thank you sir. Ẹ̀gbá lèmi o. Gbogbo àwọn Ẹ̀gbá gbágbágbá la wà lẹ́yìn Ọ̀ọ̀ni. God bless you sir. Nítorí pé a mọ̀ pé Ilé Ifẹ̀ láti wá. Ọmọ Nídẹ. Bóyá ìyàwó Odùduwà ni o bóyá ọmọ Odùduwà ni o akínú sin sí so àwọn ò lè fi ọwọ́ òsì júwe ilé wa àwọn tó ń fọwọ́ òsì júwe ilé tiwọn àwọn náà ní dìde àwọn Ẹ̀gbá àwa dìde bẹ́ẹ̀ ni o àwọn pariwo empire àwa di country bẹ́ẹ̀ ni empire tí wọ́n kú bẹ́ẹ̀ ni so because Ẹ̀gbá ló ṣèjọba gbẹ̀yìn bẹ́ẹ̀ ni ẹnu mo fi ń débẹ̀ láti ẹjọ́ ìdórí ọ̀rọ̀ yẹn o Ẹ̀gbá ṣèjọba wọ́n ní prime minister. bẹ́ẹ̀ni. mo wà pẹ̀lú yín sà. àwọn ò lè fi ọwọ́ sí júwe ilé bàbá tiwa. God bless you sir. God bless you sir. abúlé kan wà tó ń pè ní Àbàtà Ẹ̀gbá. bẹ́ẹ̀ni Mr. Ayọ̀délé bẹ́ẹ̀ni. mo ti drive kọjá ń bẹ̀rẹ̀ rí. ok. mo dẹ̀ tún wo lórí map recently mo rí Amẹ́ríkà ni mo wà ìgbà tí mo rí inú mi dùn nípa ṣé ibi tí a ti wá rí mi ò tí mọ history much láti mọ bóyá. Thank you sir kí lórúkọ ẹni tó fi mí síkà láti. but I'm happy fún program tẹ́ ẹ ṣe ìtúwálẹ̀ lábẹ́ èdè àwọn Ọ̀yọ́ lẹ́yìn gan mo tún rí fídíò kan tí Professor Akínṣọ̀wọ̀n tí wọ́n ṣe tán sọ̀rọ̀ nípa èdè Yorùbá. bẹ́ẹ̀ni. tán nínú èdè Yorùbá kò sí àná pé èdè Òwu ló pọ̀ jù nínú central Yorùbá tá à ń sọ. tó jẹ́ Yorùbá jùmọ̀ lò. bẹ́ẹ̀ni. ó ṣe tọ̀yọ̀ ṣe kékeré báyìí tọ̀yọ̀ nínú ẹ̀. accent Òwu ọba dialect Òwu ló pọ̀ jù nínú central Yorùbá tá à ń lò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. sọ gbogbo pé aṣọ Yorùbá lẹ̀ ń lò oúnjẹ Yorùbá lẹ̀ ń jẹ irọ́ ni gbogbo ẹ̀. wọ́n fẹ́ lè sọ pé omi Yorùbá là ń mu ẹsẹ̀ bàtà Yorùbá là ń tẹ̀. God bless you sir. Yes sir. All right sir. Ó dàbọ̀ sir. God bless you sir. Ó dàbọ̀ sir. Yes sir. 09151479599 0915-147-9599. Solo Telecom. Mr. Solo Telecom, God bless you, sir. How to fix your own car. How to fix your own car. God bless you, sir. Mi ò ní wá yín tí o, ẹ ní wá mi tí o. Mr. Dami láti Germany tẹ́ bá rí mi pè padà máa pick ẹ̀. Ẹ ti ń pè mí tipẹ́. Hello. Hello, sir. Hello, sir. Ẹ káalẹ́ sà o. Ẹ káalẹ́ sir, Awikonko. Yes, sir. Ọlọ́run á máa fún yín ṣe o. Àmín o. Ẹ ní kú fún wa, ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o. Àmín sà, àtẹ̀yìn náà sà. Àwọn ọmọdọ́mọ ẹ máa mọ̀ wọ́n. Àmín sà.
ẹ kú iṣẹ́ náà. Thanks so much, sir. Thanks so much, sir. bẹ́ẹ̀ ṣe ń gbé àṣà lárugẹ. ẹ ṣe púpọ̀ sir. Mo pè yín níjọ́ kan sometimes last year. Okay. All right, sir. Ohun tí mo kàn fẹ́ sọ ni pé nínú òye mi pẹ̀lú bí mo ṣe ń tẹ̀lé yín. Bẹ́ẹ̀ni. Gbogbo analysis náà ń ṣe. Ó dàbí ìgbà pé pírọ́blẹ́mù Aláàfin kì í ṣe Ọọ̀ni, kì í ṣe Olúbàdàn. Rárá. Kì í ṣe anybody. Rárá. Àwọn pírọ́blẹ́mù méjèèjì tó yé mi gbé. Ó wà ní àárín Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni, Ọ̀yọ́ ni. Torí Ọ̀yọ́ Mèsì ó ní orò tán máa ṣe fọ́ba nígbà tán bá yan ọba tán. Mo dẹ̀ ń gbọ́ wípé kì í ṣe Ọ̀yọ́ Mèsì ló yàn, ọ̀tọ̀ lẹ́ni tí Ọ̀yọ́ Mèsì yàn. Bẹ́ẹ̀ni. So ṣé wọ́n ṣe orò yẹn fún? Ìkejì, number 2 problem, àwọn tó jọ dún yè. Ṣé wọ́n tù wọ́n lẹ́yìn oyè? Bẹ́ẹ̀ni o. Ìgbọ́n tẹ́ bá wo ohun tó ń ṣẹlẹ̀, mò ń follow analysis yín ni o. Bẹ́ẹ̀ni sà. Ìwà ọba yìí ní gbogbo ohun tí ó fẹ́. Ìwà nìkan ló jẹ níyà. Bẹ́ẹ̀ni sà. I live in United States. From what I have from Canada, bàbá yìí níwà gan ní Canada. Èmi náà ti sọ bẹ́ẹ̀. Èmi náà ti sọ bẹ́ẹ̀. So ti yẹ yín. Bẹ́ẹ̀ni. So kí ni solution tẹ́mi máa suggest? Kì í ṣe fẹ́yìn o. Bẹ́ẹ̀ni. Fún àwọn ọmọ Ọ̀yọ́ tó ń gbọ́ mi. Bẹ́ẹ̀ni. Kí wọ́n wá àwọn àgbà tàbí láàrin Yorùbá kan wá àwọn àgbà tó ń fẹ́ kìlú tó. Kọ́ lọ reconcile ọba pẹ̀lú àwọn Ọ̀yọ́ Mèsì tí wọn ò dùn ní àárín Ọ̀yọ́. Torí gbogbo àwọn tó wà ń ta nínú wọn dùn sí pé wọ́n yàn wọ́n lọ́ba. Bẹ́ẹ̀ni. So kí wọ́n lọ wá ọ̀nà, torí ọ̀nà Fáráò ni bàbá yìí ń tọ̀. Ìwà ló lọ́hùn kọ́, ìwà ní téèyàn bá máa ṣubú, ìwà ló kọ́kọ́ máa ń lọ. Bẹ́ẹ̀ni. Ntẹ́mi rí sí nìyẹn. God bless you, sir. Ẹ má wéèsì táìmù yín mọ́ lórí ọ̀rọ̀ agbèrò tó wà l'Amẹ́ríkà yìí. Okay, sir. So ẹ jù lọ lọ́nà kan náà. Thank you, sir. Àbí tó yín ní jẹ́ mọ̀ bóyá parí primary and secondary school gan. Thank you, sir. All right, God bless you, sir. Ó dàbọ̀ sir. God bless you, sir. Ìwà lọ́ba àwúre. Ẹni Ọlọ́run bá fẹ́ mú. Ìwà ló ń gba lọ́wọ́ ẹ̀ kọ́kọ́ náà. Ẹ̀dá mi mọ́ bá wà mí jẹ́ o. Ọba tó jẹ tìlú tó lórúkọ. Ilé tó jẹ tìlú tó òun náà lórúkọ. Hello, sir. Hello, Awikonko kálẹ́ o. Ẹ káalẹ́ sir. Ẹ kújọ́ mẹ́ta sà. Àwa rí àtẹ̀yìn náà. Ẹ mọ̀ pé èmi máa ń pè yín ní orúkọ kan, last man standing. God bless you, sir. Tó dẹ̀ sì dúró. God bless you, sir. Ọlọ́run máa dúró tì yín àtàwọn fámìlì yín. Àmín, sir. Ẹ̀ẹ̀ni jábọ̀ ẹ̀ẹ̀ni wálẹ̀. Àmín àtẹ̀yìn náà. Lágbára Ọlọ́run. Àmín àtẹ̀yìn náà. Gbogbo ìmọ̀ta lórí yín kò ní í ṣe láyéláyé lágbára Ọlọ́run. Àmín o, àmín àṣẹ. Àwa náà à ń fi àdúrà ràn yín lọ́wọ́. Ẹ ṣé mo dúpẹ́ sà. Torí àwọn ọ̀tá ń gbógun lábẹ́lẹ̀. Gan. Pé kẹ́ dákẹ́. Gan. Pé tẹ́ bá fi lè dákẹ́, àwọn ti lẹ́nu ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé you understand? Bẹ́ẹ̀ni. Ọlọ́run jẹ́ kó work. Bẹ́ẹ̀ni. Ẹ lọ wo orí kíní àgbálẹ́tù. Interview tẹ́ ṣe is one of the most few interview within 2 weeks. Wow. Mi lè pa wá fún ẹ lọ wo comment section. God bless you, sir. Ẹ lọ wo comment section bẹ́ẹ̀. God bless you, sir. Ó yàtá ebi àzára àwọn míì tó gbé wá. Ẹ ṣe understand? Àrí kọ́mẹ̀ntì wọn. Bẹ́ẹ̀ni. So ẹ̀yin gan fúnra yín ẹ lọ wo kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ tẹ́ bá rí parí ètò sí. Okay, sir, máa lọ. Ẹ wọ́n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ wà ní on the right way. Nǹkan tẹ́ ń sọ. God bless you, sir. So kí n dá sétò bàbá ẹ ti parí ọ̀rọ̀ àwọn pípù yìí láti ilẹ̀. Àwọn ni wọ́n gbọ́. Wọ́n mú yín lọ́tà. Ẹ̀yin ò dẹ̀ kì í sọ̀tá wọn. Bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ lẹ́yìn jẹ́. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin dàbí prophet tó ń prophesize ọ̀rọ̀ pé nǹkan tó máa ṣe lọ́jọ́ iwájú lélẹ̀. Bọ̀ wọ́n múlò. Bẹ́ẹ̀ni. Ṣé gbọ́n wọn tí mo sọ sà? Àgbọ́yé, mo wà pẹ̀lú yín. Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ lénìí ẹ jẹ́ sọ fún yín? Ó yá. Ẹni ta ní kó ṣe number 2 tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tó wá dá rẹ̀ pa ìwà ẹ̀ wá dá padà sí number 5. Ṣé understand? Bẹ́ẹ̀ni. Wọ́n wá wò pé tó bá ń jáde ń sìn
àwọn ò fẹ́ kó máa play number 5 yẹn mọ́ ṣé kò dẹ̀ sọ́nà tó fẹ́ gbà tí ò ní play number 5 yẹn. wow. ṣé understand ní sí. bẹ́ẹ̀ ni sà. nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ó mọ̀ pé ẹ̀wọ̀n orú Ọ̀yọ́ bàtà 50 yẹn Alaafin fẹ́ tó bá wà ń bẹ̀ position wọn Alaafin fẹ́ wà ń gbàtẹ́ Olúbàdàn ní chairman. bẹ́ẹ̀ ni tíjà sì tún wà ńlẹ̀. ṣé ẹ ń sàn kan tí mo sọ ń sìn yìí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kí wọ́n kí tó wá gbọ́ bù yín tó bá pè ìpàdé lọ́balọ́ba ní Nàìjíríà sí. bẹ́ẹ̀ ni. ṣé ẹ mọ̀ pé Olúbàdàn ló máa represent Ọ̀yọ́ state. Alaafin dẹ̀ wà ń bẹ̀ ṣé ẹ understand. bẹ́ẹ̀ ni. bọ́lá ṣe ti kọ́ sí nìyẹn. bẹ́ẹ̀ ni. ẹ wo Sanwó Ògbómọ̀ṣọ́ bàbá yẹn kàn jókòó jẹ́ kò sọ anything ọlọ́ọ̀dẹ wa gbógo fọ́lẹ̀ bàbá. bàbá sì ń jayé ọba lọ ń tiwọn. bàbá lè jayé ọba lọ bàbá ò jẹ́ anybody jà bàbá kàn jayé ẹ̀ lọ ọlọ́ọ̀dẹ gbógo fọ́lẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. without saying any word. bẹ́ẹ̀ni. bọ́rọ̀ life téèyàn bá ti wọ́n bù láyé yìí ọlọ́ọ̀ máa tó bù kọ́ láàyàn. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. ṣé ní àwọn ọmọ Ọ̀yọ́ tó bá fẹ́ tún kíní ìṣe tó bá padà lọ gbọ́ àwọn programs yìí wàláì tàlà àtúnṣe gidi máa bá. bẹ́ẹ̀ni solution wọn ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ni. ó ti wà ń bẹ̀ already. sọfà tó bá ti wí lọ́tà dáńsá pé kinní kan ọmọ máa ní problem sí every day. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni sà. ilé parọ́ fún yín. ṣé understand. bẹ́ẹ̀ni sà. so Awikonko mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ọlọ́run ṣeun. pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dúró tán. Ọlọ́run ṣeun. àwọn olùmọ̀lẹ̀ ló gbé yín dìde. oh yes bẹ́ẹ̀ni God bless you sir. ẹ̀dẹ̀ máa rere ń bẹ̀. àmín o lágbára Ọlọ́run. àmín. tí ẹ bá jà tán tí ẹ bá rere ń bẹ àwọn ọmọ yín wọ́n máa rere ń bẹ àmín o àwọn ọmọ yín àmín wọ́n o máa rere ń bẹ torí history ò ní gbàgbé yín láyé. thank you sir. láyé thanks so much sir. history kò ní gbàgbé yín láyé. thanks so much sir. torí ọjọ́ tó bá láti last year sísìn ẹ ti fi tàn gidi sílẹ̀. God bless you sir. kò ní gbàgbé yín láyé. ẹ ṣé mo dúpẹ́ sir. ó dàárọ̀ sir o. ó dàárọ̀ sir. yes sir. wow ẹnìkan ní kí n drop account number mi mo ti drop ẹ o God bless you mi ní wáyé tí o. well ẹnìkan náà ń pè mí tó wù mí kí n pè kọ́ wọn wọ́n ti ń pè mí gan-an wọ́n ti máa pè tó 10 times ó dẹ̀ wù mí láti pè kọ́ wọn kí ló mo fi save orúkọ wọn náà save self Regina tẹ́ bá láǹfààní àti máa wò mí ẹ lè pè mí padà tàbí kémi gangan ó pè yín kí n tó máa lọ torí pé ẹ ti pè mí púpọ̀ jù kí n má gbọ́ ọ̀rọ̀ yín lọ jẹ́mi gangan ó dá ìnọ́mbà yín fúnra mi ọ̀tọ̀ lẹ́yìn tí mo tún pè